Ọlọ́run kò jọ wọ́n, kò jọ wọ́n. God no be man, man no be God. Kò jọ wọ́n, kò jọ wọ́n ẹ̀la. Samuel Olúbáyọ̀ ojúlówó ọmọ Mr. Ògúnlékè yín rèé, dókítà Ọlámídé apọ́nbẹ́pọ̀ representer MC tó gba skiyaski yẹgbẹ̀yaski tí ní refreshing and tantalizing. Ó yá ẹ jẹ́ máa mú un lọ́kọ̀ọ̀kan èjèèjì fún ti àárọ̀ yìí. Bó ni wọ́n ṣe lé kókòkó sáwọn ojú ìwé ìròyìn ilẹ̀ wa gbogbo eléyìí tó ti jáde. Àkọ́kọ́ inú ìwé ìròyìn Premium Times iná ni mo ti mú ọpẹ́ ọjà gíní yòdò àwa dúpẹ́ bàbá. Iná lórí tó gba ẹnu àwọn ọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun kan ò níbi tí àjọ amúnimọ́dà EFCC wọ́n ní wọ́n ti yọwọ́ o, wọ́n ti gbẹ́sẹ̀ kúrò lórí àsùnwọ̀n ìpínlẹ̀ Ọ̀ṣun lẹ́yìn ìgbà tí Tinubu tó pàṣẹ fún wọn. Ẹ gbọ́ kúkúdùn ròyìn ọ̀hún bó ṣe ń lọ láàárọ̀ yìí nínú ìwé ìròyìn Punch. Ṣẹ́rẹ́mì tí à ń wò yìí láyéláyé mi ò lè pàdánù ìpínlẹ̀ Rivers nítorí pé mo fẹ́ ṣe adarí ìgbìmọ̀ ìpolongo Tinubu ń bà kámọ́rì. Tá ń sọ bẹ́ẹ̀ Wike iná ló fọ̀rọ̀ òun líle o. Ẹ gbọ́ gbogbo bó ṣe ń lọ láàárọ̀ yìí nínú ìwé ìròyìn Punch ọ̀hún náà ni mo ṣe wá o, níbi tí gómìnà ìpínlẹ̀ Ondo Ayédàtiwa wọ́n ní bàbá ní ṣe rí ìpínlẹ̀ Ondo Tinubu làwọ́ fòótì fún àwọn la máa dìbò fún tí ó sì tún wọlé lẹ́ẹ̀kejì. Ṣáwọn ọmọ ìpínlẹ̀ Ondo ṣàgbà bẹ́ẹ̀ àbí wọn gbà bẹ́ẹ̀? Ẹ gbọ́ bó ṣe ń lọ lójú ìwé ìròyìn Punch fún tàárọ̀ yìí. Inú ìwé ìròyìn Daily Post ẹ má gbìyànjú láti fi àwọn àkọọ́lẹ̀ Tinubu pamọ́ fáwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ta ló sọ bẹ́ẹ̀? Ta ni ó ń sọ bẹ́ẹ̀ fún? Alhaji Atiku Abubakar náà ló sọ bẹ́ẹ̀ fún FBI. Bó ló ṣe ń lọ lápá abẹ́ òun ẹ gbọ́ fún tàárọ̀ yìí. Ẹ jẹ́ kí n wọnú ìwé ìròyìn The Nation kí n wọ bẹ̀ lọ o. Ẹ má mà jẹ́ káwọn olóṣèlú kí wọ́n bá yí ọjọ́ ọ̀la yín jẹ́. Disu iná ló ṣe bẹ́ẹ̀, ó ṣe kìlọ̀kìlọ̀ fáwọn ọ̀dọ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Kí ló fà á gangan? Ẹ gbọ́ bó ṣe lọ láàárọ̀ yìí. Finally nínú ìwé ìròyìn Premium Times fún tàárọ̀ yìí ó tún ti ṣẹlẹ̀ o. Àwọn agbébọn wọ́n tún ti jí àwọn olùjọ́sìn, wọ́n tún ti jí wọn gbé ní mọ́ṣáláṣí nípínlẹ̀ Niger. Ẹ gbọ́ bó ṣe ń lọ láàárọ̀ yìí. Ẹ jẹ́ ń dókè lọ́hùn-ún kí n lọ ṣẹ́mi mu bí n bá ti padà dé. Ẹ wò ó ká máa nà ń bẹ̀ ní ràbájì gan ní skonkẹ́lẹ́ tòótòótò ní tọ̀tọ̀rí ní firigidi fín. Dókítà Ọlámídé apọ́nbẹ́pọ̀ representer yóò lágbára àpọ̀. Mo ń bọ̀ n ò tí ì dé.